Audio Jungle. Bàbá yẹn ti deny ẹ̀ nìyẹn náà. Mi ò mọ tí mo ṣe tí ò dáa tó bá yẹ pé mo mọ ní bá lọ bẹ̀bẹ̀ ẹ̀yin ló wá yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ mú ohun tó ṣe wá kẹ́ ẹ fi hàn ayé. Ṣé rí gbogbo tẹ́ ẹ̀ ń sọ yẹn pé ẹ̀yin nínú ọ̀rọ̀ 100 mo ṣẹ̀ṣẹ̀ sọ ẹyọ kan ẹ lè sọ tó bá yẹ pé rọ́lẹ̀ ń pa ń kọ́. Ẹ mọ ẹ̀rí ẹ̀ wá ní ẹ̀rí ẹ̀ ní kẹ́ ẹ mú wá ẹ̀rí ẹ̀ irú àwọn ẹ̀rí kan tẹ́ fẹ́ mú wá ràn lẹ́yìn sí ẹ rí pé tí má sọ̀rọ̀ kan torí pé gbogbo àwọn ọmọ kéwù yín tán sọ pé àwọn ń dìfẹ́ǹdì yín wọ́n ń bà yín lójú jẹ́ wàláì adójútì ni ọmọ ni wọ́n. Almonfaluti àti Afa Abdullahi wọ́n jọ ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan Markaz and others Markaz and kìnnì kan ọ̀rọ̀ Almonfaluti ọ̀rọ̀ bíi 1.5 hours ló sọ tí ò lórí tí ò ní dí ó kàn pariwo àáfàá yẹn ò sọ̀rọ̀ ju bóyá 20 minutes lọ ìgbà tó sọ pé Markaz and others kò sílé kí ó tó ti ṣe nǹkan kan rí wáyé tó yẹ pé táwọn ọmọ Markaz nígbà yẹn nípìnlẹ̀ táwa fẹ́ ní admission sí university certificate àdàbíyá náà máa ń lò ìyẹn lásán ó ti skata gbogbo nǹkan tí Almonfaluti sọ. Kẹ́ wá máa jáde kẹ́ ẹ máa kíra yín mọ́ Markaz kẹ́ ẹ dẹ̀ tún wá máa polówó oògùn kẹ́yìn àbòsí lẹ́ ń ṣe náà àbòsí ni náà. Kó wá sọ̀rọ̀ nípa àdó how ṣé ìwọ làdó lọ́dọ̀ yìí ṣé ìwọ làdó ṣé ìwọ ni mi sọ pé bàbá yẹn lọ àdó but kì í ṣe ìwọ yín náà ọmọ kéwu yín polówó oògùn náà ọmọ kéwu yín polówó oògùn náà ẹja àjọgbọ́lé. jà fún ṣẹ̀ṣẹ̀ bó ṣe jẹ́ pé ọ̀tá ṣẹ̀ṣẹ̀ ọ̀pọ̀ bí irun orí ọ̀pọ̀lọpọ̀ wọn èé ṣe oníṣẹ̀ṣe nípa bíbí. ara wọn wòlíì ara wọn tí wọ́n jẹ́ CAC pastor ara wọn àfáà mo ti rí ọmọ Markaz níbi tá a jókòó sí tá a bá ní ọmọ ògbóǹtarìgì ọmọ Markaz pé kí wọ́n dìde èmi máa mẹ́rin o ibi ni wà o kèé sọ̀rọ̀ lé o tí wọ́n jẹ́ ọmọ Markaz wọn ètò ń ṣe Markaz bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjọ wà látàná ni bàbá sọ̀rọ̀ ní tọ́jà pásítọ̀ CAC. Bàbá irú àwọn ọ̀rọ̀ yìí ṣé kò tì yín lójú ni ojú ń tì á wà torí pé a mọ̀ pé ọ̀nà tí Sheikh Adam fi lẹ́kọ̀ọ́ lélẹ̀ wàláhì ó ń tì wá lójú ó dẹ̀ ń bà wá lójú jẹ́ àwọn aláwo sọ pé àwọn Markaz nígbà táwọn fẹ́ sọdún àwọn jọ wà látàná ni ó tún wá sọ pé kì í sọ ọmọ Markaz lásán o ògbóǹtarìgì tó yẹ pé sáfù wájú náà wà lọ́dọ̀ yín ṣé rọ wá ni àwọn ọ̀rọ̀ yìí ló yẹ kẹ́ ẹ mójútó oníkìjìpá ọlọ́ọ̀ṣẹ́rí ní tó ń bí yín nínú nípa ọ̀rọ̀ oníkìjìpá ó ní pé àwọn èèyàn wá sọ pé àáfà àtọmọ kí n tẹ̀ ń bínú lé lórí nìyẹn kókó ọ̀rọ̀ gangan nìyẹn pé báwo lẹ́sìn sọ pé èmi àti ẹ̀ ń jà ẹ jùlọ lóòótọ́ àmọ́ lòun ti fà sókè ipò àwọn àgbà ló wà so tẹ́yìn náà bá ń respect oníkìjìpá kò ń ṣe oníkìjìpá lẹ́ wá ń respect mọ́ bá wọn kò ń sọ ọmọ kéwu yín lè ń respect mọ́ bẹ́ẹ̀ yẹn number 1 ẹ̀ ń respect Ìlọrin as a whole number 2 ẹ̀ ń respect Ọlọ́run lára wọn. Eléyìí tẹ́yìn ń claim lé ní pé oníkìjìpá afá rẹ̀ mo jẹ́ aláwọ̀ yẹn sọ pé ọdún 4 lẹ́ fi jù wọ́n lọ ọdún 3 sọdún 4 lẹ́ fi jù wọ́n lọ ẹ wàá fẹ́ kí wọ́n máa dárúkọ rẹ̀ ká máa pè láàfà àgbà bàbá alájí àgbà ẹni tó fi ju Sheikh Adam lọ kì í mọ̀ sí kékeré wọ́n mọ̀ tó wọ́n bí lọ́mọ pẹ̀lú sítórì tá a gbọ́ wọ́n ní tí alájí àgbà ṣe pẹ́ kan tó bímọ tó pẹ̀lú sítórì tá a gbọ́ bọ́n ṣe pẹ́ kan tó bímọ tó first born wọn lọ́dún 10 ní Sheikh Adam fi jù lọ sítórì tá a gbọ́ ni o tó bá jẹ́rọ́ ni ẹ wá worú ẹ wo ìtàlájí àgbà fi jù yín lọ yẹn ṣàlàjì àgbà wá dínà yín rí pé ṣé wọ́n dínà Sheikh Adam rí pé wọ́n yìí sáfà àgbà wọ́n lè dínà wọn torí wọ́n mọ̀ pé iṣẹ́ Ọlọ́run hàn lára wọn so bẹ́ẹ̀ náà ló ṣe rí fún Oníkìjìpá náà iṣẹ́ Ọlọ́run ẹ̀yìn ẹ̀ tó nǹkan kan lọ́dọ̀ alájì àgbà tálájì àgbà fi gbà pé àfààní lágbájá yìí ẹ̀yin wá wọ̀ pé torí kó ti gbọ̀dọ̀ yín kọjá ẹ̀ mọ̀ pé Oníkìjìpá yẹn Ọlọ́run kàn fẹ́ pọ́n àwọn dáadé yín lé ló fi fa Oníkìjìpá jọ lọ́dọ̀ wọn Ọlọ́run kàn fẹ́ kán ní commission nínú iṣẹ́ àwọn Oníkìjìpá yẹn ni
ṣé kò rọ Ọlọ́run lọ́rùn láti yọ oníkíjìpá nílé kéwú mi ní tí ò ń sọ́dọ̀ yín? Ó yọ Ọlọ́run lọ́rùn náà. Ó yẹ kẹ́ ẹ rí oníkíjìpá bí oore yín ni, kì í ṣe kẹ́ máa rí bí competition. No, ilé ayé is not all about you. Ọlọ́run ló pọ́n wọn lẹ́kọ̀ọ́ ń ṣẹ̀yìn, ojú tẹ̀yìn fi wá ń wò wọ́n yẹn pé so pẹ̀lú bó ṣe di mufti yẹn wàláhì èrò yín ṣẹ̀ṣẹ̀ wá ń clear sí àwa ni o. Pẹ̀lú bó ṣe ti di mufti yẹn Ọlọ́run ṣe pọ́n wọn létò pẹ̀lú ìjọ tọ́lọ́run dá fún wọn tó ṣe kínní yẹn. ní tẹ́ ń fẹ́ náà ni pé kẹ́ ṣáà máa tẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rọ mẹ́rẹ̀, tẹ́ bá ń sọ̀rọ̀ kò gbọ́dọ̀ wókè torí pé ó kéwú lọ́dọ̀ yín. Àwọn tí wọ́n jẹ́ àfáàfẹ́ yín ẹ sọ́njọ́ kìíní àná náà ṣé gbogbo ń tẹ́ ẹ̀ máa nú kí ṣe Sheikh Adam nìkan ló kọ́ yín, àwọn náà wọ kíláàsì yìí ní kọ́ yín gbogbo ń tẹ́ ẹ̀ mọ̀. Ẹ já bẹ̀rù Allah. Àwọn bàbá àlìkítùwé àwọn bàbá àlìgàmáwí àfáàyín ni wọ́n, ìjọ wo lẹ́yìn pay dues ti yín fún wọn torí pé ẹjọ́ máa fáàbì ká tó wá gbà bẹ́ẹ̀. Àwọn tí wọ́n jẹ́ àfáà fún dáde yín táwọn gangan fẹnu ara wọn kọ̀ǹfàmù pé àfáà mi tó kọ́ mi rè, àwọn bàbá Umaru Àgbàjì, àwọn ọmọ wọn wà láyé ṣé wọ́n rí àfáà ṣe lé yín lórí nítẹ̀yìn fẹ́ máa ṣe fẹ́ lómi yìí. Àwọn ọmọ àfáà wa nìbàdàn àfáà ẹ̀sìn ni ó bí wá, tẹ bá tún pàdé wọn pàtì ẹ̀yìn ó jókòó bí kó jẹ́ pé àwọn ni wọ́n wà á kéyìn ni. Wọ́n ti ń gba donation Amẹ́ríkà sì tán gbà lọ́wọ́ ọmọ àfáà wọn náà, ẹ̀yin ò gbowó kò nà fáwọn. Gbogbo tẹ̀yìn ń béèrè yìí ẹ̀yin àwọn Yorùbá wọn lẹ́yìn tó sin ẹ̀gbọ́n ẹ̀ ní òwò tó má burú ẹ̀ dání, ó ti júwe bá burú tiẹ̀ náà sì sin fún wọn. So yín tó yẹ kẹ́ ẹ mójútó mójútó, àwọn ọmọ yìí ń bà yín lójú jẹ́, wọ́n bà yín lójú jẹ́ bàbá, ẹja tún gbọ́ mi. Mi ń bá wá sọ yí pé kò sáburú bí kéèyàn wẹsẹ̀ ẹ̀ wá ń ké ni ìní ìwí mọ́. Wàláhì ní ìwí mọ́. Kí n tèmi pẹ̀lú Sàláfì eléri ibú kan tí ó máa fi ọsẹ ní kinní fún, kí n tèmi pẹ̀lú tiẹ̀. Kí ló kàn mí pẹ̀lú Sàláfì ní ó ṣèdájọ́ mi. Èmi wẹsẹ̀ kọ́nà mo ti wẹ̀ láàárọ̀ yìí, ọ̀sẹ̀ dúdú wàláhì mo ti wẹ̀ láàárọ̀ yìí. Bàbá sẹ́yìn náà ń gbọ́ àwọn product yín nìyẹn, àwọn tẹ́ pè ní product nìyẹn, ṣojú òtí yín pẹ̀lú táwọn ọmọ yín forúkọ yín polówó òun wẹ̀ṣẹ̀ ṣẹ́rí pé abúnú aláyé bàjẹ́ lélẹ̀, ó sì ń pera rẹ̀ láfa alẹ́ ẹgbẹ́ ìwé ìsàfà Islam, àfa babaláwo ní èdè lásán lẹ gbọ́ ẹ̀gbọ́ Islam yìí, ẹranko ni wọ́n. Bàbá wọn ń dojú tì yín, ojú sì ń gbà wá gan ti fún yín. Tó bá jẹ́ irú àwọn ilé ilẹ̀ wa kó rọra tẹ́ wá ń pè lọ́mọ tẹ́ ń rí lọ́mọ gidi, tí irú àwọn Sheikh Imran Abdulmajid Eleha tí wọ́n wá sọmọ gidi lójú yín, àwọn àfáà wa Sheikh Akorede Yunus Komorudeen àwọn èsì àfáà gidi lójú yín, àwọn àfáà wa Saheed Shittu wọ́n èsì ọmọ gidi lójú yín, àwọn àfáà wa bàbá wa àgbà Sheikh Sulaiman Faruk Oníkíjìpá wọ́n èsì ọmọ kéwú gidi, àwọn ọ̀ràn yìí wà lọ́mọ gidi lójú yín. Ẹ̀rí kò yẹ kẹ́ fura síra yín, ẹ fura àárín ọ̀tá lẹ́yìn gan wa, ẹ tún já tún gbọ́ kan sí. Kọ́kọ́ gbóná ayé tá ń lò lọ́wọ́ yìí nǹkan fúnfún yẹ ò lè mú nǹkan lábábá yẹ o, gbogbo wa àtẹ̀jẹ́ eléwé méjì tó ń jẹ yẹn kò ní mú nǹkan gidi wá o. Wọ́n láyé tá ń lò yìí wọ́n rí jìnnà ní o. Sẹ́yìn náà ń gbọ́ eléyìí náà tún polówó oògùn, gbogbo àwọn wèrè yìí lẹ́wọ́n kóra wọn jọ náà ní Oníkíjìpá máa sọ̀rọ̀ nípa àdùn tálẹ̀ ń tàn ó lásìjì eléwé méjì yẹn ò lè wọ́ọ̀kì wà lọ wá òríjìnà ní o wèrè. Kò sọ pé káwọn èèyàn máa ṣe náfìlà lóru, kò sọ pé kẹ́ ẹ máa bẹ́lọ́ ẹ máa gbààwẹ̀ Monday and Thursday, kò sọ bẹ́ẹ̀. wà mọ́ ní àrọ́dà andhikri mo fẹ́ sọ̀rọ̀ lásán ni. Ọlọ́run ní gbogbo ẹni tó bá ti mórí kúrò níbi ìrántí èmi Ọlọ́run, tó mórí kúrò níbi ìgbésí ayé rẹ̀ ó ní lára, kò ní rí jẹ, kò ní rí nǹkan fún pinpin fún máa ń fà ló tí mo pé ẹ ṣàkíyèsí ibi tí gbogbo wàhálà tó ń ṣe lórí kéwú tí ò ti yọ, mo pé ẹ ṣàkíyèsí bẹ. Ẹ̀gbọ́n tẹ́lẹ̀ náà sọ kan wọ ọríjìnà ni bàbá, ṣé iṣẹ́ àwo lẹ ń kọ́ wọn láàyè yẹn ni mo kàn béèrè ni ẹ má bínú o, ṣé torí pé ọ̀rọ̀ tí
ọ̀rọ̀ tí gbogbo wọn sọ yìí wọ́n fi àjàsà àǹtí babaláwo alákọ̀ọ́kọ́ yẹn sọ ni pé àwọn ọmọ mọ́ríkàsì wọ́n kún àárín àwọn ṣé rọ́ọ̀lì bàbá yẹn pa táwọn eléyìí ṣe wọn àjàsà rẹ̀ àwọn olórí burúkú eléyìí Yásàtàrù wò ó rí wọn bọ tọ́jú rẹ́kọ̀dù ẹ̀ yìí ní ìjọ tó bá fọkọ̀ sí wọn torí gbogbo yín náà lẹ láṣìírí lọ́wọ́ ara yín lẹ fi fẹ́ fọkọ̀ ẹ ti sọ bẹ̀ yẹn di court bí ọgbà court bí ìgbà pẹ̀ wà nù ẹgbẹ́ awo bẹ́ẹ̀ ló ṣe rí ayé gbogbo yín ti ta bàbá àwọn ọmọ yìí ń dojú tì yín ó yẹ kẹ́ ẹ dì sóònù wọn ni àwọn náà wọ́n kọ́ àwọn ganan ń sàsí bàbá yẹn tí bàbá yẹn ò fi mọ nǹkan tá à ń ṣe torí Yàyà Kánò náà ti sọ́njọ́ ni ó lásàsí ló mú yín ẹ̀jẹ̀ tó fún yín lẹ́yọ̀ kan sí káfí yẹn kásẹ̀ rẹ̀ lẹ́ ó pọ̀ o mo ní tó 40 lọ́wọ́ tó ń pàpè mọ́ra wèrè ẹlẹ́nu pẹ́ẹ́pẹ́ kan wáyé tó ń pè ní associate professor àbí lawyer dẹ̀ náà pera rẹ̀ èmi ò rí professional lawyer tí ó mọ̀ sọ̀rọ̀ bí ẹni tán fọwọ́ sí kó fún sínú bẹ́ẹ̀ yẹn igi má gòmí lójú àbíkí ló pokó ara rẹ̀ wọ́n rò náà lọ́dọ̀ àwọn RMQK òun náà ara yín ló ń pò náà mọ́mọ́ríkà sí ìpera rẹ̀ ó sàn wálé ayé káàkiri ó ń wálé ayé káàkiri mọ́ńkánà yuridu lè ájìláta àjálínà làwọn fi amánà ṣáà lè mọ́nù rèé yóò ti mọ yá àwọn àfa ẹ̀ náà sọ. Subhanallah ọlọ́run ṣàánú yín ẹ jẹ́ ń fún yín ní last one káfíyàn kásẹ̀ rẹ̀ ńlẹ̀ kẹ́ ẹ mọ̀ pé ọgbà yẹn ọgbà kọ́ọ̀tì ni gbogbo yẹn lọ túbá oníkìjìpá wàláì ó ti dára bá ó fi di balẹ̀ bẹ́ẹ̀ ló ṣe bọ́ lọ́wọ́ afẹ́fẹ́. nígbà tí ogun òdílé pọ̀ mọ́ sí ọlọ́run sallallahu alaihi wasallam Ànábì ní àwọn méjì tó fẹ̀yìntì ọlọ́lá fẹ̀yìntì méjì níjú ẹni ti kàyé òun lèmi náà ti ń fẹ̀yìntì àwọn nǹkan kọ́dà mo tó fẹ̀yìntì àwọn àjẹ́ wọ́n fẹ̀yìntì àjẹ́. ẹ̀yin náà gbọ́ ó ní Ànábì láwọn méjì tí ń fẹ̀yìntì lẹ́yìn ọlọ́run oníjọ́ tóun ti kà báyìí lóun náà ti ní àwọn tóun fẹ̀yìntì kódà òun fẹ̀yìntì àwọn àjẹ́ olórí ibu alágbàkó àjà èèyàn ó mọ jaja kọ́rọ̀ rẹ̀ já síbi tó dáa ẹran kó játijàti bàbá sójú òtì yín ni ṣáwọn product yín rè ṣérú àwọn tí dádì yín produce kan tó kú láyé ṣérú wọn rè àwọn product dádì yín gangan tó yẹ pé àwọn dádì yín ló fún wọn certificate ṣé bọ́n ṣe rí rè ẹ jẹ́ fura ìtàmọ̀ nǹkan pa yín and ẹni tẹ́ ẹ̀ ń wá yẹn lọ́dọ̀ oníkìjìpá ẹ̀ lè rí láyé ẹ máa gbé oníkìjìpá gbolẹ̀ ẹ máa gbọmọlúwàbí ẹ gbolẹ̀ ẹjọ́ wa ní kó lọ bẹ́ẹ̀ ta ni lórí kíni ní táwa ṣe tá à ń kọ́ ẹ̀rí wa òun la expect lọ́dọ̀ tiyín náà ẹ ti ní kó sọ̀rọ̀ nípa àdó ti deny pé ohun ò máa ń tó ń ṣe bóyá tẹ́ ẹ bá lè sọ náà ẹ̀yẹn bọ́ọ̀tà ẹ̀ sọ ń tó ṣe tó fi yẹ kó bẹ̀bẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn kì í ṣe pé ẹ wà máa play prank emotional prank lórí àwọn èèyàn ọ̀rọ̀ ẹyọ kan tí mo sọ mo sì ní 100 ẹ̀yin ó lọ 100 ẹ̀ tí ní ẹ̀yin tẹ́ ẹ sọ pé èèyàn ń jẹrin èèyàn ẹ̀ ń bá lè sọ tó burú tó bá tó sì jẹ́rọ nípa tó lè sọ tó burú tó bẹ́ẹ̀ yẹn tó lè sọ tó burú tó bẹ́ẹ̀ yẹn kí alẹ́ wa ń fi pamọ́ ẹ bọ́ ta ẹ sọ tó ní Kíjìpá sí tẹ́ ẹ ní lọ́wọ́ ẹ gbé jáde ẹ má bò láṣìírí náà ayé ti mọ̀ pé òpùrọ̀ ni wàláì òpùrọ̀ ni bàbá ẹ lọ túbá ẹ̀yin gangan lẹ́lẹ́tọ̀ àti bọ́tà kẹ́ ẹ sọ fáyé pé n tí mo sọ nípa Sulaiman o àbúrò mi o wàláì mo parọ́ mọ́ ni ṣàforíjì fún mi ẹ̀yin ló yẹ kẹ́ ẹ tọrọ àforíjì lọ́wọ́ ní Kíjìpá ọlọ́run gbọ́ ọlọ́run sì rọrùn fún yín bọ́lọ́run sì sí rọrùn fún yín ẹ sá lọ rojọ́ wájú ẹ̀jọ̀ kan.